Wọ́n ní Kutupu Ahu àwọn ènìyàn ìlú Figbeta látàrí ìwọ́de tó ń kórajọ láti milẹ̀ bí ọ̀wàrà òjò ìyẹn ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tí a wà lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n ní ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe kí gbogbo àkà má bàa tú sépo yánnyán. Àwọn ènìyàn ìlú ni wọ́n gbé mọ̀kòmọ̀rò yìí jùlẹ̀ ní àsìkò tí wọ́n fọkàn wọn hàn lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ àti ìgbésẹ̀ ìwọ́de tó ń kórajọ láti wáyé láìpẹ́. A bá lè kó mọ́tò gan àbí ká block gbogbo express at Tomiland Bridge kẹ́nìbọ̀dì má kọjá ó bẹ́tà kẹ́ má tẹ̀ ṣiṣẹ́ rárá. Ìyà ipò wàhálà ipò nísinmi gbogbo owó tá à ń pa epo la fi ń rà tá bá pa àti deliver wàhálà ni ẹ̀rọ àti wàá mìíràn more than 1 hour ń sìn gbogbo ìlú ò da akọ̀ǹjẹ gbèsè yáwó ká tó ṣe anything ni kò dáa rárá ìyà ń jẹ ìlú yìí náà dẹ̀ náà bí wá sí ìlú yìí ni mo ṣe primary school mo ṣe secondary school ìlú yìí mo ti mọyàn ìyá mi kí wàá tí ìnira wa dé tó yìí tá bàbá tàbí ẹ lọ́wọ́ mọ́tò mi mo lẹ pósítà bàbá yẹn mọ́nu mọ́tò mi ó bẹ̀rẹ̀ ló ní wàhálà láti gba gbogbo àwọn ọmọ Ìgbò máa ń bú mi nígbà tí mo wà ní páàkì ni pé o bàbá ẹ̀ ló ṣe kí nìkan abẹ́ not be your brother not be your brother bàbá ẹ̀ lọ ra part ọmọ táyà ń ra ní 4,000. ní ṣe ètò okòwò tí kò lọ déédéé mọ́ni tàbí owó ata ìrẹsì ẹ̀wà nìkan ká sọ ni mélòó ni a fẹ́ kà nínú eyín adépèlé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Wọ́n ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn ènìyàn ìlú sọ wípé ebi kò lè wọnú kí ọ̀rọ̀ míì wọbẹ̀ wípé àbàtà ta kété bí ẹni tí ò bódò tán làwọn yóò fi ìkórajọ ìwọ́de oṣù August náà ṣe. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní.